ta lẹ́ni tó fúnra ta ló lágbára tó lọ́rùn. kò sí. tó máa lọ wẹ́rẹ́ ní ẹ̀ẹ̀kan sùn ẹ̀ẹ̀kan gbọ́ pé ìdìbò wẹ́rẹ́ ló máa lọ tí ò ní sí. iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà sìn Yes, sir. ó ń bá wọn pàdé ni wọ́n lè fún ẹnì kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ tiẹ̀. Ìkòròwú wà lórílẹ̀‐èdè Nàìjíríà èèyàn ti dé ó ṣe bẹ̀rẹ̀ ni. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ pọ́njú làwọn àánú ẹ̀. ìpẹ́jù ò tí ì dé ara lẹ fẹ́ máa fẹ́. ìpọ́njú ò tí ì dé rárá ìpọ́njú ò tí ì dé rárá kẹsìnra báàgì ráìsì ní 70-80 ẹ máa rà ní 150,000. ṣé ìṣèpè nìyẹn ṣá. sápò pé Ọlọ́run fi àṣẹ sí ni wọ́n á ti mú ìpè wọn á ti pa á. yẹn ni pé a ti pa Sunday Igboho. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹnìkan ò lè pa á. kì bá máa lọ ṣe òkú àṣẹ kankan kó máa fi kó ṣáà máa júbà Elédùmarè ọba àwọn ọba. inú ó máa jẹ́ máa pín ni. Nàìjíríà máa pín. kò sọgbọ́n ẹ̀. Aláàfáà ò tí mi ì tí ì rí wòlíì ẹ̀mí ò tí ì rí. ìpín tó fún jẹ́ Yorùbá òtúrọ̀sán mi ni òtúrọ̀sán mi ti pẹ́ pé Nàìjíríà pín. èèyàn ò lè gbin àgbàdo kó wá yọ iṣu. kò ṣeé ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbà. ohun tó ṣe ni pé ìtẹ̀dó ìlú yìí dára omi ẹ̀ burú. wọ́n lọ bá oyún sọ fẹ́ ilẹ̀ ìjàbẹ̀. ó ní kó lọ mú àwòkòtò wá wọ́n sì bu iyọ̀ sínú ẹ̀. ó lóun ṣe àwòtán mi yìí Ìkòròwú wà lórílẹ̀‐èdè Nàìjíríà. tó ọmọ Yorùbá ẹ káàbọ̀ sórí ìkànnì wa eléyìí ẹ rí i pé eléyìí tún yàtọ̀ ẹ tí ì rí ẹ tí ì gbọ́ rí bẹ́ẹ̀ ni Bishop Ọmọ́túndé Samson láti Yewa local government ní ìpínlẹ̀ Ògùn Ayétòrò ni bàbá ti wá. ẹ gbọ́ ẹ máa gbọ́ titun lẹ́nu bàbá yìí lónìí. bàbá yìí ọdún ni wọn kì í ṣàìmọ̀ fólóko wòlíì ìgbàanì láti ìgbà ayé alálùmọ́lẹ̀. bàbá tó sọ̀rọ̀ nípa General Sani Abacha pé Sani Abacha ò ní kó wa dé ò ní pẹ́ ìgbà báyìí ní ọlọ tó sì rí bẹ́ẹ̀. nígbà wo ni Bọ́lá Tinubu Ṣẹ́gun Ọbásanjọ́ Dípò Díyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kó lọ́gbà ẹ̀wọ̀n. bàbá ti sọ sínú àwọn ìwé ìròyìn èyí tó kọjá lọ nígbà náà ẹ lọ wádìí ẹ bá bẹ́ẹ̀. bàbá yìí ni àwa wá lọ wípé bàbá lórí ọ̀rọ̀ bórílẹ̀-èdè Nàìjíríà ti rí yìí àti gbogbo orílẹ̀-èdè àgbáyé kí ló wá sọ kí lẹ rí sí i. bàbá bá ní bàbá tú pẹrẹpẹrẹ ẹ gbọ́ kí ló ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. bàbá sọ o orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń ṣẹlẹ̀ àṣírí tú o. orílẹ̀-èdè Yorùbá nation ṣáàrí ìgbà máàrí ìgbà bàbá sọ gbogbo ẹ̀ ìgbà wo ni ó jẹ́ aago wo ni wákàtí mélòó ló kù ọjọ́ wo ló máa jẹ́ kí ló máa ṣẹlẹ̀ láàrin aago yìí títí di December sí gbogbo àwọn aṣíwájú nílẹ̀ Nàìjíríà tó bá di 2025 o kí ló máa ṣẹlẹ̀ ẹ gbọ́ èrò lẹ́ẹ̀rà rẹ̀ sí lọ́dọ̀ yín èrò lẹ́ẹ̀rà ìwà gbogbo ẹ̀ bàbá máa sọ bàbá tún wá sọ débi wípé ẹ kọrúkọ àwọn sábẹ́ o Bishop Ọmọ́túndé Samson ló sọ̀rọ̀. ẹ wo bí tó o bá wo láǹfààní àti bá fídíò yìí pàdé má tún síwájú o ní ipò ọgbọ́ dáadáa kó lè bá àrí ẹ̀ kọ́kọ́ kó o sì dì í mú. bàbá tún wá sọ àṣírí kan pé tó àṣírí eléyìí ẹ̀yẹn gbà á lọ́fẹ̀ẹ́ lófò lọ́jọ́ pé wọ́n bá ṣe é ṣe kọ́ jẹ́ pé ní ọ́fíìsì wọn la bá ka wọn mọ́. irú àṣírí tí wọ́n fún wa yìí ó ṣe é ṣe kọ́ nẹ́wà ní 200,000-500,000 ọ̀fẹ́ ni bàbá fi ilẹ̀ fún gbogbo ẹ̀yin. ìdí ni tó tọ́ wá tún síwájú o lè míìsì ẹ̀ má míìsì pẹ́nálítì o léwu. Bishop Ọmọ́túndé Samson ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wọn láti bá wọn sọ̀rọ̀. bàbá sọ̀rọ̀ nípa àwọn pásítọ̀ èké ẹ̀yin wòlíì èké bọ́ bí ẹ wá gbọ́ o gbogbo àṣírí ni bàbá tú. nígbà wo lórílẹ̀-èdè Yorùbá ó dé àwọn lọ́balọ́ba ẹ̀yin lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Professor Bánjí Akíntóyè ẹ̀bọ bí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn wá gbàṣírí ńlá.
ẹ wá gbọ́ mèremère lẹ́nu bàbá yìí, àṣírí tó ga tó ju àṣírí lọ bàbá tù, ó sì jẹ́ kó yé gbogbo ènìyàn pé Olúwa ló sọ ọ́. Ẹ kọ orúkọ àwọn sábẹ́ ìgbésẹ̀ wo ló kàn fún gbogbo àwa tá à ń pè fún orílẹ̀-èdè olómìnira Yorùbá. Bàbá sọ o, ẹnu tèmi kọ́lé ẹ ti gbọ́ pé ìyá alágbájá lájẹ́, ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá tẹ́ fi pè wọ́n, tẹ́ máa béèrè béèrè tó bá tẹ́ ẹ fẹ́ bí wọ́n. Èmi kọ́lé ẹ béèrè lọ́wọ́ ẹ̀, Bishop Ọmọ́túndé Samson ní kẹ́ ẹ béèrè. Gbogbo béèrè yín tó bá rú yín lójú, àwọn ní kẹ́ ẹ pè kẹ́ ẹ béèrè. Bẹ́ẹ̀ bá wá fẹ́ ṣe ìpolówó àbí ìkéde kan, tàbí ẹ fẹ́ ká wá ìtàfíìwò tìyín náà, tàbí pé bóyá ẹ fẹ́ ṣe live stream lórí ibi wedding àbí anniversary church yín, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pavilion náà ẹ rí bẹ́ẹ̀, ẹ pè wá, á dá yín lóhùn. Bóyá let's go there to Bishop Ọmọ́túndé Samson. Bàbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò wa. Ọ̀yá ó dàbọ̀, ọ̀yá. Bàbá ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ọjọ́ méjì mẹ́ta tá a ti ń gbìyànjú àti rí yín, ṣùgbọ́n Ọlọ́run ṣeun lónìí pé àbá yín pàdé. Kò sí nǹkan méjì tó gbé wa délẹ̀ yìí ju pé ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà. Bàbá, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, kí lẹ rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí? Mo kí í lẹ́ẹ̀kan sí. Wọ́n ń dáhùn, gbogbo wa là ń gbọ́. Orílẹ̀ Nàìjíríà, Ọlọ́run nífẹ̀ẹ́ sí. Ọ̀dà. Ní pé ẹmù kan tó lásán ni. Kí ló wí? Ó ní ìwé Jeremiah 29:11. Ó ní gbogbo èrò tí mo rò sí, ó ní èrò àlàáfíà ni, kì í ṣe ibi. Àwọn ènìyàn ló sọ ẹ́ di ibi. Àwọn èèyàn ló bà Nàìjíríà ló ń sọ wọ́n ń ṣe nǹkan tó dá sí Nàìjíríà. Àti pé ilé tá bá ti fi tọ́mọ, èrè ló máa wó o. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀yin àgbà. Ìgbékalẹ̀ Nàìjíríà irọ́ ni. Jìbìtì ni ó lé ní. Irọ́ nìgbékalẹ̀ Nàìjíríà. Bí ọlọ́ṣẹ́ gbé Nàìjíríà kalẹ̀ kó lá máa jìyà báyìí. Ṣùgbọ́n àwọn èèyàn tó kó síbẹ̀, wọ́n jẹ́ onírọ́, wọ́n jẹ́ oníjìbìtì, wọ́n jẹ́ aláìgbọràn, wọ́n jẹ́ aláìbẹ̀rù Ọlọ́run. Wọn ò ní bẹ̀rù Ọlọ́run. Wọn ò ní bẹ̀rù Ọlọ́run rárá. Ẹnu wọn nìkan ni wọ́n mọ̀. Bámbámú ni mo yó. Wọn gbé pípẹ́ nìkan kan. Ọ̀dà. Mo sọ pé Nàìjíríà, Olúwa bá Nàìjíríà pé Nàìjíríà tó ń gbé kalẹ̀ irọ́ ni. Olúwa ò dẹ̀ bá wa parí kò fẹ́ irọ́. Ó ní èrò àlàáfíà ló ń rò sí wa, gbogbo ènìyàn ayé. Kò rébi sí wa. Bí Olúwa ti sọ nìyẹn. Ọ̀dà, nígbà tí Ọlọ́run ní èrò àlàáfíà lòun ní fún ọmọ Nàìjíríà, ebi ọ̀jàgà àfọwọ́mẹ́kẹ́ àti àṣà ìbò kò àkòsówó kò sóúnjẹ, ààbò tún sí nílùú yìí ń kọ́, ṣàlàáfíà wà lélẹ́yìí bí? Ọlọ́run ń bínú sí gbogbo àgbáńlá ayé lọ́wọ́lọ́wọ́, gbogbo ayé pátápátá. Ní gbogbo ayé pátá, kìí ṣe Nàìjíríà nìkan ni Jèhófà bínú lé lórí. Kí ni ìbínú ẹ̀? Ó ní wọ́n fi ẹnu wọn yìn mí, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Ó wá sọ, ó ní gbogbo orílẹ̀-èdè tàbí ìlúkìlú tí ò bá ti sin wọn Ọlọ́run Jèhófà, ó lóun á sọ bẹ́ẹ̀ dahoro. Ó lóun á sọ ìlú náà di ahoro. Nǹkan tó ṣẹlẹ̀ gbogbo àgbà lẹ́yìn sí Ọlọ́run lọ́wọ́ sí. Tó pé Jésù náà sọ nínú ìwé Matthew 24. Kí ló wí? Ó ní tí ẹ bá ti ń rí pé èèyàn ti dé, ó ṣe bẹ̀rẹ̀ ni. Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ pọ́njú làwọn àánú ẹ̀. Ìpọ́njú ò tí ì dé rárá lẹ fẹ́ máa sọ. Ìpọ́njú ò tí ì dé rárá. Ìpọ́njú ò tí ì dé rárá. Kẹ̀ṣẹ̀ra báàgì ráìsì ní 70-80, ẹ máa rà ní 150,000. Ṣé ìṣèpè nìyẹn ṣá? Kì í ṣèpè. Àwọn tébì ò nípa làwọn tó bẹ̀rù Jèhófà, tó bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ò ṣe nígbà tí olè yẹn dolówó lọ́wọ́ tó dèèyàn ńlá tí ò rántí Olúwa Ọlọ́run ẹ̀ mọ́. Ó ń jẹ́ kí máa pa àwọn mẹ̀kúnnù. Ìyà máa jẹ wọ́n, wọn ò rántí kankan, ẹ lè wọ géètì wọn ti ti pa.
ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ ìpọ́njú ni. lélẹ́yìí tá à ń bá fà lọ́wọ́lọ́wọ́. ìpọ́njú ńlá ṣe ń bọ̀ gbogbo àgbáńláyé kìí ṣe Nàìjíríà nìkan torí pé Jésù ń bọ̀ kò ní pẹ́ dé mọ́. ọ̀pọ̀lọpọ̀ ní ò gbàgbọ́ pé Jésù mọ́ ni wọ́n là ń pa wọ́n ní wọ́n ni wọ́n ń pa. rapture outrage ni mo ní lọ́rọ̀ kí n máa pe pé òun ní pẹ́ dé náà alágbára ń bọ̀ láti wá ṣèdájọ́ ayé. ṣùgbọ́n àwọn àyànfẹ́ torí èmi àti àwọn ẹyọ kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí ó lọ ṣe fa bíbọ̀ rẹ̀ ló ṣe ní sùúrù díẹ̀ ó máa dé láìpẹ́ yìí. Jésù máa dé ní àìpẹ́ yìí a ti wà ní ìpọ́njú. kò sí kan tó kan Tinubu níbẹ̀. kò sí tó kan Tinubu torí ibi tí mo fẹ́ lọ nìyẹn pé bá a bá tẹ̀ ní gbogbo àgbáyé ó jìyà ẹ̀yin àgbà Yorùbá lẹ́ni tí àṣù bá pé tara ẹni lèèyàn máa ń já tiwa lọ́tẹ̀ ẹ̀kàn wá torí pé ká sì má jìyà láyá má jìyà lọ́fà torí pé olùgbàlà wa ní Tinubu la ṣe yàn kí ló tún wá jẹ́ tó wá jásìkò ẹ̀ gangan ní ìpọ́njú dé. ẹ̀yin Nàìjíríà kọrọ yan Tinubu. àwọn olówó yàn. Olúwa ló yàn síbẹ̀. Ọlọ́run ló ní kó wá bí àjẹ wa. Olúwa sọ wípé ẹ bọ̀ fún aláṣẹ. ó ní àṣẹ kan kò wá bí kì í ṣe ọ̀dọ̀ òun ló ti wá. ó ní ẹnikẹ́ni tó bá tàpá sí àṣẹ àjẹyàn níṣu. pátápátá níṣu. Roman 13. Ọlọ́run ló yan Tinubu síbẹ̀. iṣẹ́ tó ló wà rán yan amóye ọ̀rọ̀ tó ti bá sọ amóye pé ó tètè pé amóye bí tó ti lọ tí ó lè yí nǹkan padà. àfi tí Nàìjíríà bá yí padà sí Ọlọ́run wọ́n dá ìpànìyàn dúró ìtàjẹ̀sílẹ̀ dúró aláìṣẹ̀ wọn wọlé wọn pa aláìṣẹ̀ rárá wọn mú àtìmọ́lé owó tó wà lọ́wọ́ wọn fi ń lò wọ́n lè máa ra yẹn jẹ fún apá yẹn jẹ Olúwa ló ń kọjú ìjà sí wọn. ọkọ̀ ojú ìdá sírò àwọn yẹn bẹ́ẹ̀ àwọn tó kọ̀ yẹn dà àwọn tá a pa yẹn jẹ tá a lò ó lọ. ó ti kọjú ìjà sí wọn báyìí ẹlẹ́ni ní ọdún yìí ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹlòmíì tó yẹ pé olówó ni ọlọ́rọ̀ ni tó ti rọ lọ́rùn lẹ́sẹ̀ ẹni wọn fly ẹ lọ sí India lọ káàkiri àìsàn òfin sílẹ̀ ẹlòmíì àwọn ẹ̀ ti lọ ẹlòmíì pampers ni wọ́n dì fún ẹlòmíì ojú ẹ̀ ti fọ́ ó wà ní bẹ́ẹ̀ o. Deuteronomy 28 láti verse 15 wọ́n ti ẹ̀bẹ̀ láti verse 1 kan kà á ti délẹ̀ Olúwa ní olóhùn àfi àìsàn yọ̀dí kọlù òun àfi ọwọ́ gbá ní ẹsẹ̀. àìsàn yọ̀dí. wọ́n àfi ọwọ́ gbá ní ẹsẹ̀ a kò ní lè rìn mọ́ àwọn àlọ́ wa lọ ẹsẹ̀ àlọ́ Ọlọ́run ló ń bọ́ tọ̀hún jà kì í ṣàjẹ́ àjẹ́kà gborúkọ ni pé àjẹ́ ni ẹ̀fà tẹ́gùn rúkú sí ta ló ń kọ̀ntró àtẹ́gùn ta ló ní àtẹ́gùn ta ló ní àtẹ́gùn Ọlọ́run ta ló ní ayé Ọlọ́run alágbára wọn tó lóun lóògùn tó lè sọ pé kílò ní má ṣù. àwọn ò tí ì bí yẹn. àìníbẹ̀rù Ọlọ́run ló fi ẹ̀jẹ̀ àgbà láyé ẹ̀ mú ọmọ lọ́mọ ẹ̀ mú lọ ẹ̀ lọ yọ kídìnì ẹ̀ tà nítorí millions. Ibẹ̀ fi yé wa wípé orin ènìyàn burú fún ìgbà díẹ̀ ni ó ní ìṣẹ́jú kan ní ayọ̀ àgàbàgebè nínú ìwé Job 25 wọn ò àwọn tí ẹ kó sòtò lè sòtọ́ wọ́n ń bẹ̀rù ènìyàn torí kan tó fẹ́ jẹ torí mọ́tò fẹ́ fún wọn ilé tó fẹ́ fún wọn gbogbo àwọn tẹ́mi bẹ̀rù láyé yìí Ọlọ́run mo bẹ̀rù torí pé òun ló lè pa òun ló lè jí àwọn tó ń pa yìí ṣé wọ́n lè jíyàn wọ́n ti pa náà nìyẹn bá ṣe jẹ́ gbogbo oúnjẹ wá di wíwọ́n ìyàwó lè di aṣẹ́wó baálé lè di olè odò nírọ́ àwọn ọmọ òde alárìnkiri nǹkan tí wọ́n Psalm 49 sọ nìyẹn from verse 6. ọ̀dàrí bàbá ibẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yín níbẹ̀rẹ̀ ẹ ní ìpìlẹ̀ Nàìjíríà ọwọ́ ìpìlẹ̀ tí ọ̀dà ni tó bàjẹ́ ni kí làwọn nǹkan tó mú bàjẹ́.
ìyẹn ni pé ẹ ń sọ̀rọ̀ nípa bíi 1960 sí òkè báyìí kí làwọn nǹkan tí ó bàjẹ́ mẹ́. bàbá èèyàn lè gbin àgbàdo kó wá yọ iṣu. kò ṣeé ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn àgbà. ohun tó ṣe ni pé ìtẹ̀dó ìlú yìí dára, omi ẹ̀ burú. wọ́n lọ bá wọ́n sọ fẹ́ ilẹ̀ Ìjàbẹ̀. ó ní kó lọ mú àwọn kòtò wá, wọ́n sì bu iyọ̀ sínú ẹ̀. ó lóun ṣàwòtán mi yìí. Ìkòròwú wà lórílẹ̀-èdè Nàìjíríà. Ìkòròwú wà lórílẹ̀-èdè Nàìjíríà. gan ìwọ ti late láti ṣàwòtán ẹ̀. bẹ́ẹ̀ ni oníkálùkù mo máa lọ ń lo ẹ̀ ni. kò yé mi. inú ó máa jẹ́ máa pín ni. Nàìjíríà máa pín. kò sọgbọ́n ẹ̀. Aláàfáà ò tí mi ì tí ì rí, wòlíì ẹ̀mí ò tí ì rí. ẹgbẹ́ tó fún jẹ́ Yorùbá ó tó láti mi ni ó láti mi ti pẹ́ pé Nàìjíríà pín. àwọn kan ṣe wàhálà ẹ̀ lọ tí wọn ò rọ́wọ́ mú. àwọn kan ṣe wàhálà lọ wọ́n ti kú. àwọn kan ló wà ń bẹ̀ ń sìn. sápẹ́ pé Ọlọ́run fi àṣẹ sí ni wọ́n á ti mú ipò wọn á ti pa. yẹn pé a ti pa Sunday Igboho. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹnìkan ò lè pa. kì bá máa lọ ṣe òògùn àṣẹ kankan kó máa fi kó ṣáà máa júbà Elédùmarè ọba àwọn ọba. pé bọ́ bá ń ṣoògùn kó ṣáà máa fìbà fún Olódùmarè. òun nìkan ló lè gbà. àwọn ọ̀tá ẹ̀ pọ̀ tóun náà sì mọ̀ bọ́tà wọn pọ̀. Mósè ni o Moses ìgbà tiwa ni kì í ṣe pé ó ló lágbára agbára olóní. àgbà tí kì í pa nípa tó máa pa ni tó sẹ́ni tó lè kó máa ṣe kó máa pànìyàn. kò sẹ́ni tó lè bí wọn. ẹ̀rẹ̀ tó ń sùn kú tí wọ́n máa ti àyẹ̀wò lọ síjì adéwọ̀ ó dẹ̀ mí kan ló lọ nìyẹn. pẹ̀lú owó lọ́gbọ̀n tí wọ́n. Olúwa sọ báyìí pé ó ní kò sí ẹnìkan tó lè sanwó ìràpadà fún ara rẹ̀ nítorí ẹ̀mí rẹ̀. ẹ bá jòkú $1 billion wà lẹ̀ $1 billion wà lẹ̀ tó ti máa kú náà ni. báwa. bàbá Akíntóyè bàbá wọn ò lè pa á. wọn ò lè pa Sunday Igboho kọ́ lọ jáwọ́ ni o. náà tó bá ń múra ẹ̀. wọ́n múra ẹ̀ náà wọ́n lọ jáwọ́ ẹ̀. a rí inú àwọn ọmọ Yorùbá gan tó ń múra ẹ̀. àwọn yẹn ò ní yé nǹkan tó ṣàlàyé pé ibi tí mo lágbára báyìí nítorí ayé ti mọ̀ wọn ò ṣe wá mú èmi pẹ́ pé Ìgbòho ni olúwa lọ mú olúwa ló pè wọ́n ni. bàbá Jèhófà olóyè Ìgbòho mi ò rí gbára gbogbo lọ́wọ́ ẹ̀ o hallelujah. hallelujah. mi ò mọ̀ rí mo kàn máa rí inú fọ́tò mi torí pé olúwa ti láti inú wá. olóògùn ni ó fẹ̀yìntì ògiri ó di 1000 nígbà tó lọ́n bẹ lẹ́yìn ẹ̀. iná ẹ̀ lè fi ń jẹ́ bọ́lá àwọn bá sí lẹ́yìn ẹ̀ bá fẹ̀yìn ti gbó. ó ní ẹni tó lọ́ọ́ ṣe tiẹ̀ tálẹ̀ kó bíyà sí. kò sí. mo lọ gbàdá fẹ́ni kan ọ̀rọ̀ èèyàn ńlá gidi ni. ó ti kú báyìí. nígbà tí wọ́n wọlé fẹ́ pa òun àwọn bàtà bàṣà ń pààyàn káàkiri. ó lóun á gbẹ́sẹ̀ kan sí àrò ògiri ó fi kan sílẹ̀. pẹ̀lú wọn pé láàyè ìlànà láàyè Jésù Kristi láàyè ìlànà. wọ́n ń pe gbogbo ẹ̀ pọ̀ pé dáná bá fẹ́lẹ̀ Jésù Kristi. òun ó mú kan. wọ́n fi ìbọn ṣe gbaṣọ báyìí ìbọn kan wọn ò rí òun wọ́n fi lọ ọ̀rọ̀ òun. Ọlọ́run ni gbogbo àwọn fásitì wa àti pátápátá Olúwa ló tì wọ́n lẹ́yìn kì í ṣoògùn tọ́lọ́run ń sùn ni ó ní ẹtí pamọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn Olúwa ló ń pa wá mọ́. ọ̀dà nítorí àwọn àkókò wa ká ṣe ní kéékèèké bàbá nínú ọ̀rọ̀ yín tí n bá tóye bá yé mi dáadáa ẹni pẹ̀lú gbogbo atótónú yìí o Nàìjíríà máa pín lórílẹ̀‐èdè kálukú wọn lọ sáyé ẹ̀ bọ̀ ó lè tó bí irú ìgbà wo
sígbà yìí tá a wà yìí bí ìṣẹ́jú mélòó àbí bí wákàtí àbí bí ọdún bí mélòó. wọn ò ṣe pákánù sídájọ́ ẹ̀ ó yẹ kó ti kú síbẹ̀ náà pẹ̀lú ìyẹn Kánú ẹgbẹ́ ni kò lè kú. kò lè kú. Oh my God. Mo ní ẹ̀tọ́ Ọlọ́run ń ṣe tiẹ̀ tá ń lè kọjú ìjà sí. Tógun fẹ́rù sí òparẹ́ ni. Ọwà rẹ. Kó tó di December ending. Ẹ̀gbùn kan tó máa ṣẹlẹ̀. December ending ọdún tá a wà. Ọdún tá a wà nù rẹ̀. Ẹni pé Yorùbá nation. Wọ́n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. Wọn ò lọ pààyàn, wọn ò lọ kúyàn, wọn ò lọ gbé ọmọlé. Olúwa ló pe bàbá yẹn ni pòfẹ́sọ̀ yẹn. Bánjí Akíntóyè. Olúwa ló pe. Olúwa dẹ̀ wá fún ní ọgbọ́n, ó fún bàbá yẹn ní ọgbọ́n, ó fún ní òye, ó fún ní ìmọ̀. Lọ́kì ṣe bẹ́ẹ̀ ni ẹ bá ti gbọ́ ikú ẹ̀. Tó bá sick, malaria ni. Kò ní sún wọn. Àmín. Ìjọba Nàìjíríà ó ti pín. Ìjọba Nàìjíríà ti pín. Ó ti pín. Àgbọ̀dọ̀ December yẹn ní ẹgbọ́n tó máa ṣẹlẹ̀. Kí ló kú dé mi wá sí. Àmín, àmín, àmín. Kọ́kàn kó balẹ̀. Àmín. Torí a sì ń sọ̀rọ̀ lórí ṣé káta sọ wípé gbogbo wọn pọba wọn pàjòyè yìí náà torí ìpìlẹ̀ náà ni gbogbo ẹ̀ dálé lórí yìí. Ìpìlẹ̀ ti wọ̀. Mo kà tó lásán ni. Ẹ tún sọ fún wa. Psalm 109. Ó ní yan ènìyàn búburú tì í. Jẹ́ kí aná lọ́wọ́ gbà kó gbogbo tó ní. Psalm 109. Onígbà tá a ṣèdájú ẹ̀ jẹ́ ká jà lẹ́bi. Ó ní kó jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó di alárìnkiri. Holy Spirit. Jẹ́ kí aya rẹ̀ kó di òpó. Olóṣèlú báyìí àmọye ẹni ọkùnrin tó jọ pa ẹ̀ wọ́n ti di alárìnkiri ara òjòkú ọmọ wọn ti di alárìnkiri tó ń wá jẹ kíkẹ́ mú káàkiri sáwọn ọ̀nà ẹ̀dọ̀ sọ bẹ́ẹ̀. Olúwa ń bínú lọ́wọ́ jẹ́ Olúwa Jèhófà ń bínú àwọn kò tẹ̀ fẹ́ gbórúkọ Jésù. Ó ní Jésù gbèsè ajẹ́ olùgbàlà wà òun ní mẹsáyà wà. Bí wọn ò ṣe gbókọ Jésù bẹ́ẹ̀ lẹ́lu àwọn míì tẹ̀ ń jẹ tọ́jọ́ ọmọ Yorùbá tí wọn ò fẹ́ gbọ́ orúkọ Yorùbá nation. Wọ́n yọ nílànà níwọ̀n bó Nàìjíríà nínú Yorùbá ń lọ wọ́n máa jókòó máa jìyà àyìn tí ẹ̀ ń gbọ́rọ̀ yìí èmi àti yóò ní jìyà. Àmín. Olóòtú. Bàbá. Ò ní jìyà. Àmín Jésù. Ègún Ọlọ́run ní bọ́ sórí wa. Àmín, àmín. Mo ní Ọlọ́run bí Jèhófà ń bínú. Kò sí ẹnìkan láyé yìí tọ́lọ́run mọ ìrìn àjò ẹ̀. Kò sí àáfàá náà kò sí imam náà tó lọ́wọ́ mọ ìrìn àjò ẹ̀. Ẹ bá ṣògùn lọ sísìn ẹni lódìmọ̀ àjẹ́ kó jẹ́ o àbí. Bẹ́ẹ̀ni. Ewé ajẹ́ wọ́n nílò pásítọ̀ wọ́n nílò wòlíwèé lè mo lọ ìsọjí wọ́n gbẹ̀yìn tẹ́ ń lo ewé àti ìbò yóò máa jẹ́ fún yín o gbogbo ìmọ̀ ní àṣẹ tánu ń jẹ́ ẹ̀fọ́ tánu ń jẹ́ wédú. Oṣù wa. Olóhùn dá nílò fún àwọn ọmọ ènìyàn ohun kan tí ó fẹ́ kó ṣẹlẹ̀ sá 115 ní pé ìwọ gbọ́dọ̀ tẹríba fún wọn má tẹríba fún wọn má sìn wọn kó bá lọ fún lóúnjẹ torí pé o ò lè fún lẹ́kọ̀ọ́ kan jẹ́ o ò lè rò fọ́fọ́ kan jẹ́ fọ́ kí ló lọ fún balẹ̀ fún lo ewé lo egbò rẹ tí o bá ní àìsàn ibà lọ jẹ ewé ibà ṣe é kó ṣe kí ni kò mú kó tọ́ dànù. Ẹ wo Ọlọ́run bá sọ̀rọ̀ gan ṣùgbọ́n àwa la gbọ́ràn. Ọ̀dà ká tó padà sí ọ̀rọ̀ tó náà sì ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation ibi tẹ́ ẹ dé ni mo fẹ́ béèrè sá àwọn tó ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí tí wọ́n tún wò yín ǹjẹ́ bàbá ṣé wọ́n láǹfààní àti pè yín fún pé bóyá bàbá ẹ dákun ẹ gbàdúrà fún mi o àbí ṣé wòlíì ǹjẹ́ láǹfààní àti dáhùn lóhùn bẹ́ẹ̀. Aládùúrà ni mí. Aládùúrà ni mí. Màá fi nọ́mbà mi. Wọ́n á pè mí sórí ẹ̀. Wọ́n á sì dá wọn lóhùn.
tó bá wo ṣọ́ọ̀ṣì láàárọ̀ ọjọ́ Sunday tó bá rọmọ ọjọ́ wọn abínú ni abínú sí ìyàwó ẹ̀ tó kó oògùn mọ́ ìfẹ́ rúgbà lọ́wọ́ wọn. nígbà tó ọmọ ọjọ́ ọba wá bísínẹ́sì ọ̀lọ́ wọ́n ti sọ wọn bí ẹ ti sọ̀rọ̀ kí ló wí. Matthew 23 kan bẹ̀rẹ̀ láti fa sọ́ọ̀kẹ́ kàdésàlẹ̀ wọ́n bùkún ìṣẹ̀tí aṣọ wọn wọ́n ń fẹ́ ipò lẹ́ni bí àṣẹ tó bá wọ ṣọ́ọ̀ṣì tó bá wọ ní ṣọ́ọ̀ṣì bá tó pọ̀ fún administration fún bá wọn gbàdúrà àti wọn ṣiṣẹ́ ìránṣẹ́ wọn gbogbo jọ á dúró sókè wọn ní you are welcome in the name of the Lord àná welcome wọn welcome òkú títí máa jẹun lára ẹ̀. bí òyò bá máa. Jésù sọ fún ọdún Matthew 23 wípé ẹ má ṣe pé ẹnìkankan ní bàbá yín ó ní wọ́n di ẹrù tó ṣòro láti rù wọ́n di rú àwọn ènìyàn àwọn ọgbọ́n jẹ́ fi ìkáwọ́ nǹkan ẹrù ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ ló máa jẹ́ gidi àná. yọ àjò rẹ̀ rẹ̀. igi ìdáná ló máa yẹ wọ́n á sọ mí di petrol torí pé irọ́ tó ń pa torí wọ́n fẹ́ dènìyàn ńlá olúwa ló ń gbé èèyàn ga ló ń sọ èdè ènìyàn ńlá. Bàbá mi sọ wípé bàbá mi Jehovah ó ní òun gbé ọ̀kan sọ̀kalẹ̀ òun gbé ọ̀kan dìde ẹni tó wà lórí àtẹ yóò gbé dìde oníjẹ lórí àtàwọn ní 2025 àwọn tó jẹ wọn á rí gbẹrẹ bá wọn á pè ní jollof rice. wàhálà ni àsìkò yí padà nísinsìnyí wọn jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run ebi ò ní páwọn èèyàn ní mú wọn. Wọ́n ti dé lálẹ́ yìí bóyá tí wọ́n gbé pàtí kọ́ lọ gbé bẹ́bẹ́lì wọn kọ́ sí Psalm 51 kọ́ máa kà á tá a bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló máa dúró ìdáríjì bẹ́ẹ̀ wọ́n ti gbàdúrà yẹn pẹ̀lú Psalm 51 yẹn kọ́ gbà ní ọjọ́ mẹ́ta ọ̀nà àlà iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹlòmíín sọ sunkún nígbà tí ọ̀gá ilé iṣẹ́ òrówó sanwó san wàhálà wà lórílẹ̀-èdè ayé ó wà ní Nàìjíríà. Bàbá ọ̀rọ̀ yìí ó ṣe díẹ̀ àmọ́ ká máa fi léyìí bóyá ká máa fi káàdì ẹ̀ lẹ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa pé dandan kórílẹ̀-èdè yìí ó pín náà ni Olúwa wí lọ́tún lósì yìí àwọn aṣíwájú tì ní ni wọ́n kọ̀ yìí bí ilé ìgbìmọ̀ asòfin gbá àwọ̀ òkùnkùn wa ni wọn ò fẹ́ gbọ́ nǹkan tí àwọn tó ń pariwo wí kí ni a lè ṣe sí. ẹnìkan ní òun ò gbàdúrà mọ́ pé kò gbàdúrà mọ́ pé ó lè kó lọ ti gbàdúrà. bẹ́ẹ̀ ni àwọn kan sọ fún wa lórí kíní wọn ní Yorùbá nation yín tẹ̀ǹtẹ̀ ń pariwo pàápàá ní ìsìn tí àwọn tó ń pa àwọn ọ̀ràn Yorùbá káàkiri àwọn Fúlàní wọn pa àwọn òṣèmọ́ àdúrà ti tó wàhálà ti tó. Bíbélì wípé ẹ máa gbàdúrà láì sinmi àti láì ṣàárẹ̀. Ta lẹ́ni tó fúnra ta ló lágbára tó lọ́rùn. Kò sí. Tó máa lọ wẹ́rẹ́ ní ẹ̀ẹ̀kan sùn ẹ̀ẹ̀kan gbọ́ pé declaration. Wẹ́rẹ́ ló máa lọ tí ò ní sí. Iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sìn ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà sìn. Ó ń bá wọn pàdé ni. Wọ́n lè fún ẹnì kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ tiẹ̀. Nígbà tó bá ń pín ẹ̀tọ́ yẹn tẹ̀bẹ̀ sí jẹ àjẹyó jẹ àjẹṣẹ́kùn wọn ò ní fi ẹnìkan ṣàwátì inú wa. Àmín. So ìrètí wà pàtó jàjẹyó torí ẹ sọ tẹ́lẹ̀ pé bí ọdún 2025 wàhálà díẹ̀ máa wà lórí ọ̀rọ̀ oúnjẹ ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yìí. Nǹkan tó ń ṣe Nàìjíríà tó ń ṣe àti Yorùbá nation wọn kọ́ ta ọ̀lẹ́ ń ṣe wá àti ẹ̀rù. Lọ́nà wo? Láwọn ọ̀nà wo? Àwọn ọ̀nà kìíní rèé. Àwọn bàbá wa wọ́n ní iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò iṣẹ́ yóò máa jalè. Wọ́n lẹ́yìn nìkan pàtó adá kún wọn pa á sí Nàìjíríà. Àyẹ̀mọ́ burúkú olùyẹ kí wọ́n yàn án. Àmín Jésù. Iṣẹ́ tó bá fẹ́ràn jù láyé yìí òun ni iṣẹ́ àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ìkúnmi Nóà ni àgbẹ̀ àkọ́kọ́ ní Genesis chapter 9. Bẹ́ẹ̀ni. Nóà ni àgbẹ̀ àkọ́kọ́. Iye pé ká máa bàtà ṣoṣoṣo káàkiri. Òyìnbó yẹn tó lè onífìwé pa.
nílò tí wọ́n ti dá àjọ pọ́ oúnjẹ Amẹ́ríkà ni aago 2 àárọ̀ mo ti jẹun rẹ́sọ́rọ̀ntì máa kún fún oúnjẹ nítorí àwọn ènìyàn wá jẹ àǹkan ló ń ṣe àgbẹ̀ yẹn. àǹkan ni. Olúwa máa fi ṣe ẹ̀ṣọ́ wa. àmín. tó lẹ́nu kan nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún wa ni pé kí àwa Yorùbá padà síbi iṣẹ́ àgbẹ̀. nǹkan tó lè yọ wá nìyẹn tẹ́ bá ti wọnú iṣẹ́ àgbẹ̀ nígbà tí Ọlọ́run sọ pé òun ti dáríjì yín pé ẹ ò ní bí ò ní pa yín mọ́ Fúlàní ò ní wọnú oko yín. Hallelujah. Hallelujah. Kò ní mọ̀nà lé yín. àmọ́ tá a bá dáko náà tí Fúlàní bá tó wá nígbà tá àti ìgbò orílẹ̀-èdè wa. wọn ò ní wá mọ́sẹ̀. wọn ò ní wá mọ́. àsìkò tí yẹn expire báyìí. ṣé wọ́n ṣe ṣẹlẹ̀ ni wọ́n ṣe nísìnyí. ṣé wọ́n ṣe ṣẹlẹ̀ wọ́n ṣe. ó dínkù díẹ̀ àmọ́ gbà míì náà wọ́n tún ṣàdédé ṣàtán àfi tí wọ́n bá gbókọ̀ gbòó lára wọn ń wálé. jẹ́ pé Mósè ní gbòó Mósè ní ìlú wa nìyẹn. Hallelujah. Olúwa ń lo Tinubu gan lọ́wọ́lọ́wọ́. ṣé fúnra Yorùbá àbí general. Gbogbo jẹ àti Yorùbá o ṣé ó ṣe é dáṣe ni. ṣé ó ṣe é dáṣe. kò ṣe é dáṣe o. Bàbá kò ṣe é dáṣe. Tinubu nìkan ò dáṣe. ẹ lọ pa ẹ má pa ẹ filẹ̀ ẹ gbàjọba ẹ má gbàjọba. Ó ní ẹni tí pamọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn bí o ṣe PC bí o ṣe politician. Òtítọ́ ọ̀rọ̀ ni ó ní ẹni bá ní etí kó gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ fún àwọn ọjọ́. ó gba ayé dìtẹ̀ mọ́ àkòyò nǹkan ló wọlé ẹ̀ẹ̀kan ló gbé fún olùwàní máa wò ní ó ti ń rẹ̀ wọ́n báyìí. ọ̀dà bàbá ẹ bá fún àwọn tí pàápàá àwọn tó ti ń rẹ̀ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ní àmọ̀ràn káfíyẹn àfikún díẹ̀ ńlẹ̀. kí n fún ní àmọ̀ràn. àmọ̀ràn fẹ́ fún ní pé wọ́n gba Olúwa gbọ́. wọ́n mú ìbínú kúrò ńbẹ̀. wọ́n máa gbàdúrà ẹnìkan ní kò yẹ àdúrà lè gbé Yorùbá yìí kí ló kọjá àdúrà. kò sí. Olúwa dúpẹ́ kó ti gbà ọpẹ́ ní ká máa dá báyìí. ọpẹ́ kì í pé ká gbogbo pátá Olúwa lupa Olúwa pa Tinubu Olúwa má jẹ́ pé fẹ́ẹ́ ní kankan. Olúwa ló wọ́n á fa oní wọ́n á ṣàánú fẹ́ẹ́ tó ṣàánú fún. Olúwa dúpẹ́ pé mo ti bọ́ lóko ẹrú Olúwa mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún mi mo dúpẹ́ pé mi wọnú wàhálà mọ́ mo dúpẹ́ mi ìṣàìsàn a ò pẹ́ làdúrà wọn. ẹ̀yin bá ń sọ pé kó Olúwa pa kejì òun sóhun náà sókò lọ́tà ìfẹ́ ni Ọlọ́run. Olúwa yóò fún wa ní ìfẹ́ ìjìnlẹ̀. ẹ ṣé àmín.